Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ ti ń wò mí àti níbi tẹ́ ti ń gbọ́ mi. Ẹ̀yin olólùfẹ́ Koleoso, mo ti bá yín mú ìròyìn rere wá. Ẹni kí la tún rí gbọ́ lẹ́ni àbí? Ó dáa. Nǹkan àkọ́kọ́ tí a rí gbọ́ ni wípé Koleoso ti hit 100 million views. 100 million views lórí YouTube. Èyí ni wípé ẹ̀yin olólùfẹ́ Koleoso ti mú inú Ibrahim Yekini dùn. So èyí ni àkọ́kọ́ tí a rí gbọ́ ní orí sinimá wa Koleoso. Nǹkan kejì tí mo ti fẹ́ fi tó yín létí ni wípé Koleoso ti ń padà bọ̀. Ó tún lágbára sí, ó ládùn sí. Wọ́n ti sọ fún wa wípé eléyìí tún máa lárinrin ju èyí tí a ti ń wò tẹ́lẹ̀ lọ. Kí ni àkọlé eré tó ń bọ̀ lọ́nà yìí? Osodiran ni eré náà yóò máa jẹ́. So ẹ̀yin followers mi àti followers Koleoso, ọjọ́ tí sinimá yìí bá máa jáde, máa jẹ́ kí ẹ gbọ́. Ṣùgbọ́n kí ẹ bá lè tètè mọ ìgbà tí eré náà máa jáde, ẹ má gbàgbé láti tẹ subscribe button àti láti tẹ̀lé mi kí ẹ lè mọ bí gbogbo ẹ ṣe ń lọ. Ẹ̀yin olólùfẹ́ Koleoso, màá tún máa rí yín ná. Ó dàbọ̀.